ọ̀rọ̀ nínú Al-Kuran laadorin pẹ̀lú àjọṣe láàrin Dr. AbdulAzeez AbdulRaheem àti FreeQuranEducation. Lápapọ̀, à ń ṣiṣẹ́ lórí àfihàn ogoji láti dá gbogbo àwọn ènìyàn papọ̀ pẹ̀lú Al-Kuran nínú àfihàn tí ó lágbára yìí. Lẹ́yìn ìmọ̀ ìjìnlẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún, a ti parí ìwádìí wa pẹ̀lú àpapọ̀ ọ̀rọ̀ lọ́nà 106 tí ó jẹ́ ọ̀nà 85% ọ̀rọ̀ Al-Kuran. A máa kọ́ yín ní àwọn ọ̀rọ̀ yìí ní àfihàn 60 fún ìṣẹ́jú mẹ́ta. Àwọn àfihàn náà yóò hàn sí wa pẹ̀lú àwọn ohun àwòrán tí àfihàn kọ̀ọ̀kan yóò sọ ìtumọ̀ pẹ̀lú ìtàn tí ó lágbára tí yóò ṣèrànlọ́wọ́ láti rántí ìtumọ̀ àwọn ọ̀rọ̀ náà. Yóò dùn wò, yóò sì ní ìtumọ̀ tí ó lágbára sí ọmọdé, ọ̀dọ́ àti àgbàlagbà. Yóò wà pẹ̀lú èdè tí ó ju 50 lọ. Nínú rẹ̀ ní Bangla, Urdu, Hindi, Arabic, Bahasa Indonesia, Bahasa Malay, Turkish, French, Spanish, Mandarin àti ọ̀pọ̀lọpọ̀ èdè mìíràn láyé. Àkókò àfihàn náà ti di wíwò tí ó sì ti di àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láàrin ọ̀sẹ̀ tí ó kọ́kọ́ jáde. Ohun gbogbo àwòrán yìí ni ó ti wà nílẹ̀ tí àwọn àwòrán náà sì ń bọ̀ lọ́nà pẹ̀lú àwọn àfihàn náà. A ó fi àwọn ìwé iṣẹ́ àti àwọn application fóònù láti lè rí wọn fi ṣe ohun ẹ̀kọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ ìparí ọ̀sẹ̀. Àwọn tí ó fẹ́ kẹ́kọ̀ọ́, Inshallah yóò ran gbogbo wọn lọ́wọ́. Àwọn tí wọ́n ní ẹ̀rọ ayárabíàṣá láti mọ ọ̀rọ̀ Al-Kuran, ṣùgbọ́n kì í ṣe gbogbo rẹ̀ nìyẹn. A ó ṣe àfihàn special theme walking track nínú ìgbìyànjú wa State of the Art Quran Center, níbi àwọn ènìyàn tí ó lè sọ̀rọ̀ àti kíkọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ 106 pẹ̀lú àwòrán ńlá, pẹ̀lú àfihàn lóríṣiríṣi tí yóò mú kí a gbádùn iṣẹ́ náà. Yóò sì ran olúkúlùkù lọ́wọ́ láti lọ sí àárín àwọn iṣẹ́ náà láti lè lọ àwọn ọ̀rọ̀ 106 náà tí ó ṣe déédéé pẹ̀lú 85% ọ̀rọ̀ Al-Kuran. Àwọn walking track ṣe fi hàn ní àwọn mọ́ṣáláṣí wa, àwọn Islamic Community Center ní gbogbo ayé láti ran àwọn Mùsùlùmí lọ́wọ́ káàkiri ayé kí wọ́n lè kẹ́kọ̀ọ́ Al-Kuran. Gbogbo owó náà lè jẹ́ $6,000 lóṣù fún ọdún mẹ́ta tàbí $250,000 lápapọ̀. Àwọn àwòrán náà yóò di wíwò láàrin ọdún kan tí a bá rí owó náà, Inshallah. Nínú oṣù Ramadan, ohun tó ṣe ní sún gbogbo rẹ̀ fún ẹ bá wa jẹ́ kí ìpinnu yìí kó wá sí ìmúṣẹ fún gbogbo ènìyàn láyé láti mọ Al-Kuran wá sí ìmúṣẹ. Kì í ṣe èrè títí láéláé fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láti mọ Al-Kuran, Inshallah. Níwọ̀nba ìgbà tí ẹ wá bá lára, Inshallah.